pàǹpàrà pínrín ẹ̀mú o ẹ̀mú o ẹ bá wá wẹlé mu lọ ògùrọ̀ àná màmí pààyàn. Jacob jẹ́ ẹnìkan tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí, ó ní kidney problem. A gbìyànjú o torí a gbé lọ sí hospital, is one of the first patient ní UCH Ìbàdàn bíi pápá lolobó ní ẹ̀. Bọ̀dá àmọ́ ìtajà ó sì fẹ́ lọ gba pẹ́sàn. Mo ní kí á ní tiẹ̀ ń bẹ̀, ó ló lórí burúkú ni, mo ní torí kí ni, ó ní gbogbo owó tí ń gbà nígbà tí ń bẹ ní inú àmì kò fóun ní kọ́bọ̀ ń bẹ̀, ó di báràkì. What is your identity? Identity fẹnubonu ni àwọn àjẹ́ tí ń bẹ ní títì ó tó mu wọn ti rí lẹ́fàṣẹ́ ó di gbẹ̀ ilẹ̀. Bọ́ bá ti wọ́n kó nígbà fún mi ebi kò nígbà fún ọ $100,000 níbẹ̀ náà nítorí bá fẹ́. Bó ṣe wà ń líìkì bẹ́ẹ̀ náà ló wà ń gbàǹjà torí wípé bá a ṣe wà nílé ayé yìí Ọlọ́run dá wa lóríṣiríṣi. Àwọn kan wà tí wọ́n ní ara líle, àwọn kan wà tán jẹ́ aláàbò ara, gbogbo ara sì wúlò fógbó àgbáyé. Bóyá o wà handicap o, bóyá o wà normal o, tọ́lọ́run ṣe dá ẹni o, gbogbo wa la wúlò fáyé. A fẹ́ káwọn èèyàn ó mọ̀ nígbà náà wípé n tí ọkùnrin lè ṣe obìnrin lè ṣe, n tí abarapá lè ṣe ẹni tí ó jẹ́ alábùkù ara díẹ̀ òun náà lè ṣerú ẹ̀. Ẹ mọ̀ rìn bí ẹni tó nípèníjà láti sọ fẹ́ni tó nípèníjà pé ìpèníjà kì í ṣòpin ayé. Bó ṣe jẹ́ gẹ́gẹ́ 70s 80s Papi Lolo ẹ̀rìn bẹ́ẹ̀ ṣe rìn nínú fíìmù ọ̀yá ọ̀ndà Tamurege Jigai Tamurege Jigai. Ó fi ṣe sáǹpù fọmọ aráyé wípé bó ṣe wù Ọlọ́run ló máa ń dá ẹ̀dá. Ẹ rí i pé Jacob ó ní ike lẹ́yìn. Ohun tẹ́ ẹ̀ ń sọ fún wa ni pé Jacob ò ní ké gangan ẹ̀ tó ń dọ́gbọ́n sí yẹn ni. Ó àdọ́gbọ́n sí o bọ́ọ̀lù ọ̀hún ṣe dáńtì ẹnu o. Àmọ́ adẹ́rùpọ̀kọ̀ tó jẹ́ ọ̀dọ̀yọ̀ a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ kọ́ ló lè sọ̀rọ̀ kó jágara. Ẹlòmíì ọ̀rọ̀ ẹni ò ṣe tó jẹ́ àkàndá ẹ̀dá tó yẹ Ọlọ́run kan yọ̀ọ̀dá fún pé kó wà láyé ṣùgbọ́n tó ní ìpèníjà. Papi Lolo orúkọ mi nìyẹn. Adẹ́rùpọ̀kọ̀ Jacob báwo lẹ yẹ discover ara yín. Ọ̀dọ̀ bàbá wa Hubert Ògúndé Adédèjì kọ́lọ́run bá mi fọ̀rùn kẹ́ wọn. Ọ̀dọ̀ wọn lèmi wà tí mo ti ń kọ́ṣẹ́ rí ní 1962. Láti bẹ̀ wọ́n eré tí gbogbo yín mọ̀ tẹ́ ẹ sì nífẹ̀ẹ́ sí nígbà náà ni Yorùbá ronú ni bàbá ń ṣe lọ́wọ́ ńgbà náà. Èmi mo á jẹ́ gẹ́gẹ́ bí igbákejì ẹ̀ èkejì oyè. Èmi mo ṣe páàtì yẹn torí pé èmi mo tàsóko ẹrú nígbà náà Yorùbá ronú torí pé wàhálà wà Nàìjíríà gbogbo ìgbà táwọn yìí. Mo ti bá lọ káàkiri lọ sí Ghana, Ivory Coast, Republic of Benin, Libya káàkiri látijọ́ lọ. Àmọ́ ní èmi kò ń bẹ̀ ní 1965 pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bíi mélòó kan. Ara wọn ni Túbọ̀sún Òdòsì, ara wọn ni Fẹ́mi Phillips, ara wọn ni Adéẹ̀kọ́. Àwa tá a kó lọ́dọ̀ bàbá ń gbà náà lọ síbi 18+. Ìgbà tá a dẹ̀ kó mẹ́mọ́ á wò pé iṣẹ́ tí mo ń ṣe yìí mi ò lè fi ilẹ̀ kí n tó lọ bò mí ni mo á fi dá tèmi sílẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi yẹn ní 1965. Àwa ń jẹ́ Àràbà Concert Party. Àwọn ọ̀rẹ́ mi míì náà tó yẹ pé àwọn náà tó kó lọ́dọ̀ ọ̀gá wọn, àwọn bíi Jimoh Aliu wọ́n kó lọ́dọ̀ bàbá Ògúngbè, Aisho Pẹpẹ òun náà kó lọ́dọ̀ Ògúngbè, òun àti Jaguar wọ́n jọ dá ẹgbẹ́ sílẹ̀. Àwa náà ta kó lọ́dọ̀ Ògúndé àdẹ́gbẹ́ sílẹ̀. Aisho Pẹpẹ yẹn ló jẹ́ close friend mi, àbúrò mi dẹ̀ ni, Ọlọ́run bá mi fọ̀run kẹ́. A move kó lẹ́kọ̀ọ́ wá sí Ìbàdàn ní 1966. Èmi pẹ̀lú bàbá Adébáyọ̀ Fálétí wọ́n rí i pé ọkùnrin yìí eré mọ̀ wà lára ẹ̀. Mo ní kọ́mẹ́dì mo fẹ́ máa ṣe torí pé kì í ṣe kọ́mẹ́dì mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ mi. Traditional play pẹ̀lú political play la fi bẹ̀rẹ̀. Àmọ́ bàbá Ògúndé discover mi ní Ghana ní ayé Kwame Nkrumah tó jẹ́ Prime Minister of Ghana gbà náà. Bàbá yẹn fẹ́ wòran wa, ó wá ní kó ń sọ fún Ògúndé pé òun ò lè understand gbogbo tá à ń sọ yìí ṣùgbọ́n tó bá lè ṣe kọ́mẹ́dì fún un inú wa dùn. Bàbá wa fún ní assurance pé kó má wọrí àwọn ọmọ wa ṣe. Bàbá wa pè mí Isaac Tawẹ ọmọ Benin nìyẹn àti Richard
mi ò mọ̀ bí wọ́n wà láyé bọ́n sí láyé mọ́ sí àwa yẹn làwa jọ ṣiṣẹ́ pọ̀ la fi jọ ṣe kọ́mẹ́dì. ó ní eré bàbá kan tí mo wo lọ́dún yẹn mi ò mọ̀ bóyá bàbá máa rántí eré tẹ́ fẹ́ wò yìí. Sama baby, you that short man. That short man. Wọ́n pè ọ́. Ọ̀gá aláyé ti wá yàtọ̀. Ọ̀gá this one. Ẹ̀ẹ́dẹ̀sà. Bàbá yeye. Ọlọ́run bá yọ. Ẹ ti kú mọ̀tòmọ̀tò. Má kàwé ilẹ̀ ń kọ́ wọ́n. Ilẹ̀ fọwọ́ bowó lójoojúmọ́. Àwọn fọwọ́ bọ̀ náà. Ilẹ̀ ẹ ti kú gbádùn wa iná. Bẹ́ẹ̀ ṣe yọ mo ti sàyìn lẹ́ẹ̀mẹ́wàá mo ní bàbá yeye rédè yìí. Kàdé lẹ́nu rẹ̀. Àwòjẹ́ bí kọ́tà nìyí. Ìrọ̀lẹ́ lè bá mi ni. Mo ti sí mi. Ìrọ̀lẹ́ ò lè dá mílítìrì pa. Dèpòdépò àmì. Èpo káwá pé sọ́jà. Bí kẹ́yìn ó gbowó káwọ̀ kó ní. Bèrè ẹ̀. Mo gbọ́ ní ọmọdé ló ń bàjá. Ṣubídà nice. àwa sójà kékeré wọ́n ń kílẹ̀ akílẹ̀ d'Amẹ́ríkà títí lọ dé lọ. àwọn mẹ́tẹ̀ẹ̀ta àgàgà Jacob àti Papa Lolo ọ̀lẹ ayé ni wọ́n. ẹ̀gbọ́n Jacob ló rìtáyà ní army. Papa Lolo mọ́ ní ẹ̀ bọ̀dá mọ́ rìtáyà ó sì fẹ́ lọ gba pension. àwọn ọmọ ní kí á ní tiẹ̀ ń bẹ̀ ó ló lórí burúkú ni mo nítorí kí ni ó ní gbogbo owó tí ń gbà nígbà tí ń bẹ ní inú army kò fóun ní kọ́bọ̀ ń bẹ̀ ń bò sí adé ní ìsìn tí òun wá rí ìwé rẹ̀ òun lọ owó òun á lọ gbà. ṣé wọ́n ní kíní òun ti káṣọ rẹ̀ pamọ́ àti nọ́mbà rẹ̀ ó ti kó aṣọ ẹ̀gbọ́n rẹ̀ pamọ́ ṣé kò sì ní ìdíwà ó ní rárá o ó ní kò tiẹ̀ sí nílé nìsín bá a ṣe kó aṣọ ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn. ṣẹ́ẹ̀sì mọ̀ kó kúrú ló bá mú aṣọ àbáṣà lọ́mọdì àfi ọ̀já gbà ó di báràkì ńgbà dé báràkì agbápẹ̀ lọ́wọ́ ńgbà wá débẹ̀ ìwọ ló fẹ́ gbowó bọ̀dá rẹ̀ lọ́ọ́ tó ẹni tá a sì ń wí yìí kò ju bíi 3.5 feet lọ ṣé ìmọ̀ 3.5 feet yóò lè ṣe iṣẹ́ àmì mo ní ìwọ ọmọ òkúrú sí àmì ó ní àmì ni ó ní gbọ́ òun bá ti ṣe àmì òun ó ṣe fọ́ọ̀sì ìwọ̀n ṣàjẹ̀ kanu méjèèjì bá a ṣe lọ bẹ̀ nu wọ́n ti ń gbowó lọ wọ́n ti ń gbowó lọ lọ̀gá àwọn àmì wa rí wa lọ́kọ́ pé kí ni àwọn eléyìí ọwọ́ á béèrè lọ́wọ́ pé àyè èso gá kò wọ́n tí ò fi dáhùn èmi ṣe lè léèbó láàrin wọn mo ní sọ pé yes I'm a soga ó ní yes I'm a soga wọ́n wá béèrè pé what is your first number ó sọ báyìí pé wọ́n ní ṣé mi ìbọn tí wí ni ó ní kí ni first number àwọn nọ́mbà mẹ́rin SW53789 orúkọ àdúgbò rẹ wọ́n béèrè olé bàbá rẹ lòun náà bá ní SW52789 what is your identity rà bá ń pé ṣé mo ń gbọ́n tí ẹgbẹ́ ọkùnrin sọ ṣé àwọn mélòó ló ti question gbogbo nǹkan tó ṣe kí ni ó ní pé ṣé o rájẹ̀ ní títí ìgbà tó ń bọ̀ ó yẹ pé àwọn ni ò ní jẹ́ kó dènà tí wọ́n dènà ayọ̀ rẹ tí ò ní fi fọ́ lọ́wọ́ ó ní bá a ṣe fẹ́ nu borun ni àwọn àjẹ́ ti ń bẹ ní títì àti nga tí kò wọ́n àwọn àjẹ́ ti ń bẹ ní títì àti nga tí wọ́n ṣàpá lẹ́nu mọ́ wọ́n sì kó àánú. so ayò ṣóga ó ní yes gbogbo tó bá ti bèrè kò sábà sọ pé yes and you come here to receive yes you know you are off your battery ó ní yes ó ti parí báyìí ó ti fẹ́ jọ́ọ̀jà rẹ̀ mo sì gba sátìmọ̀lé nù wọ́n gbé mi one 7 up àwọn ọmọ tí wọ́n pè 7 up àṣẹ kòbókò wọ́n pè ní 7 up bẹ́ẹ̀ mi ṣe rí kòbókò lọ́ọ̀kan èmi tí kò sì lágbára pé kíní kan mo sá lọ kóhun tó lọ yàn pé èèyàn kúkúrú ni kò sì lè kò ṣe bẹ́ẹ̀ lù lára ńlẹ̀ kó tó mu wọ́n ti lè lẹ́fàṣẹ̀ ó di gbẹ̀ ilẹ̀ ẹ mọ̀ pààyàn owó ọmọ pọ̀ pààyàn táyì ní aṣọ tó wà àti káàdì tó mú wa oníkanṣo pẹ̀pẹ̀pẹ̀lẹ̀ bọ̀dá òun ló ní bó ṣe wà yẹn kèé fún yẹn ní nǹkan kan ló ṣe fẹ́ dá ló dájú ẹ̀ wọ́n ṣàṣì mú wọn Jacob gbàdán ni. àtọ́jà ti dé Kọ́lá Adéjòjò. èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kaftanati á tó. a lọ láyọ̀ a bọ̀ láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kaftanati gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Kaftanati sugar ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. bọ́ bá ti yá ó ti yá. kí ló pa Jacob
ikú alubúntù náà ni. Jacob jẹ́ ẹnìkan tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí. Ṣé à ń pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ abuké yẹn tàbí tí wọ́n ní àrùn kan tàbí méjì lára, wọ́n máa ń ní only one kidney ló ń ṣiṣẹ́ fún wọn. Ó ní kidney problem. So gbogbo ìgbà tí adẹ̀jọ́ ń mú òfin àmọ̀ pé kíní ẹ̀ máa wọ̀ lára tó báyìí. So ìgbà tí a gbìyànjú o, torí a gbé lọ sí hospital, is one of the first patient ní UCH Ìbàdàn bíi. Okay. So ibẹ̀ la ń gbé lọ, wọ́n dẹ̀ ń tọ́jú ẹ̀. Àmọ́ nígbà tó di pé stretch tá à ń ṣe nígbà náà nínú ká lọ sí tọ̀ ká pẹ́pẹ́pẹ́ bóyá oorun tí ò rí sùn ni o, bóyá kankan ni o, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ṣáà bẹ̀rẹ̀ sí ṣe. Tá a bá máa ra oògùn nígbà náà níbi torí pé owó wọ́n, ẹyọ oògùn kan tá a bá máa rà ìmíì 400 naira, ìmíì 1000, ìmíì 15. Àti wá ra kinní kan tó pé every time tó bá ti ṣiṣẹ́ tán ara ẹ̀ máa gbóná ni, á wá wú. So rọ́bà yẹn láti India láti order fún, it cost 35,000. Then 9 years then. So ìyẹn lára àwa náà lówó lọ́wọ́ o, àwọn ọ̀rẹ́ lọ́tùn lósì ni wọ́n ṣùgbà wa. Torí lára àwọn tí ó jí ọ̀rẹ́ wa gidi nígbà náà tí ó ṣe pé a jọ move oní King Sunny Adé, Ọlọ́run jẹ́ kó pẹ́ láyé. àmín àmín. Ìyá wa kan náà ń bẹ lẹ́kọ̀ọ́, wọ́n pè ní ọmọ Ọ̀yọ́ ni, Ọ̀yọ́ lọ́lá wà. Ìyá yẹn náà òun nìyẹn ẹgbẹ́ wa, ó gbìyànjú fún wa rẹpẹtẹ. Kíní yẹn ti wá wọ̀ lára, mo ní kó jẹ́ ká lọ sí ìṣe, ó ní bọ̀dá mi ẹ má wulẹ̀ wọ̀rí òun. Kí ló dé? Ó lóun fẹ́ máa yọ wọ́n lẹ́nu bẹ́ẹ̀ mọ́ ojútẹ̀ ń tí wọn àti bọ́ńdọ́ bẹ́ẹ̀. Ẹ̀yin ò ń tijú àárẹ̀, jẹ́ ká lọ síbẹ̀. Eventually ṣá, èmi pẹ̀lú èkejì mi yẹn Adérùpọ̀pọ̀, a confuse ẹ̀ títí, ó lóun ò lọ mọ́. Ó lóun àdó sílé, nítorí òun bá rí òun á máa lò. ṣé Ìbàdàn bí? Ní Ìbàdàn bí. Ládùúgbò wo? Bòdè ní Gbódò street ní ilé bàbá ẹ̀. A dẹ̀ léré ní ọ̀sẹ̀ yẹn, a dẹ̀ ní cultural center, a wá lọ ṣeré yẹn. Bàtà parí eré, we could not finish that play. Ọkọ̀ Alájà irú ló ṣe major part ńbẹ̀, torí eré yẹn bó ṣe lọ nìyẹn. Alájà ò bímọ, ó wá lọ sílé babaláwo pé kó lọ ṣe nǹkan. Babaláwo wá sọ pé ẹnìkan bẹ lọ́dọ̀ rẹ ò lè rí o, olùdènà ni o, ṣùgbọ́n tí o bá fi lè rí olùdènà yẹn tó bá mú dé bíbá yìí, àwọn á ṣe nǹkan fún ẹ, lágbára Ọlọ́run ó bímọ. Olùdènà yẹn nìyẹn gbọ́ tó lọ bá Alájà yẹn pé ó ní ká Alájà yẹn kó lọ gbé ẹbọ. Lílọ tó wá lọ tó lọ gbé ẹbọ ni Jacob tẹ̀lé lọ síbẹ̀. Gbàrà tó wá débẹ̀ ó kàn yọ sí Alájà ni ó ní èmi ni ẹni náà, ìwọ lẹni náà. Ó ní bẹ́ẹ̀ ni ẹni náà ti kí ni olùdènà ni, mo sì ti fẹ́ kó lọ́nà rẹ nísìn, òní gangan ni ìwọ lólùdènà. Bẹ́ẹ̀ ni ìwọ lólùdènà ó ní mo ṣe lè lápá mú ni ó délé wa lónìí, mo ṣe mọ́ ó di ọ̀dọ̀ ọkọ ẹ̀ nìyẹn. Aláyé olùdènà rèé ó ní ń gbọ́ ìwọ lólùdènà. Ó ní bẹ́ẹ̀ ni. Ó dá ẹ lójú? Ó ní bẹ́ẹ̀ ni. Òun ò kúkú mọ̀ tó mọ̀ tí wọ́n sọ, babaláwo ló sì sọ fún kínní. Èmi sáà ní tiyín tòótọ́, wọ́n ṣe mú Jacob wọ́n dè mọ́gi. wọ́n dolùdènà mọ́gi. Wọ́n dolùdènà mọ́gi. Àṣé ìwọ ló jẹ́ ká Alájà òbí mo ní rárá o, òkè sọ̀wà ebú ọ̀lọ́ ní olùdènà ló ní bẹ́ẹ̀ lóòótọ́ olùdènà nu ìwọ ló ń ṣe kínní. Jacob kọ́ ni. Èmi pẹ̀lú Jacob náà ni. The Twosome Boys. Jacob, the Twosome Boys. Ọ̀rẹ́ méjì is my vagabond. Ọ̀rẹ́ mi tinútinú ni. Jacob ni pápá lolórí. Ìgbà tá à ń sáyẹn first record wa nìyẹn pẹ̀lú Yínká Ẹ̀ṣọ́ of late memory. So ọkùnrin kúkú ẹni kú rán pa ni. Jacob Papi Lolo Adérùpọ̀kọ̀, ta ló fọ́ọ̀mù ẹgbẹ́ yẹn? Ọ̀dọ̀ Ajímọ́jàsán mo ti bá àwọn méjèèjì. Ìgbà tí mi kúrò lọ́dọ̀ Fálétí, tí ẹ bá rántí play kan Ìdààmú Pàdé Míkáílù. Jacob Papi Lolo má mi kàn o, Papi Lolo má mi kàn. Nígbà tó pànìyàn tó gbọ́n mẹ́ran sábẹ́, Papi Lolo má mi kàn o. Ṣùgbọ́n Sufianu nígbà náà, Sufianu ni mò ń jẹ́ ńgbà náà. So ìgbà tẹ́mi kò ń bẹ̀ tí mo lọ join Ajímọ́jàsán group láti fi jẹ́ kí n tí mo ní lọ́kàn kó ṣẹ. Ibẹ̀ ni mo ti mọ Jacob àti Adérùpọ̀kọ̀, àwọn ti wà ń bẹ̀ pẹ̀lú Ajímọ́jàsán. Then wọ́n ti ní wípé nígbà tí mo débẹ̀
mo ti form one group inside that Ajímọ̀jàsán group tí wọ́n pè ní Jesters International mò ń jẹ́ lónìí a division of Ajímọ̀jàsán theatre ẹgbẹ́ tí ń gbénu ẹgbẹ́ ṣiṣẹ́ but tí n bá gba engagement tí n bá gbà máa fún Ajímọ̀jàsán àgbà sí àìbẹ gẹ́gẹ́ bí ọ̀gá ó ti dèrò ọ̀run lónìí o but gbogbo àwọn tó witness ẹ̀ tí wọ́n sì mọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin wa wọ́n á sọ gbogbo ẹ̀ pátápátá àti bẹ́ẹ̀ ni mo á sọ pé tó torí pé kí n tó join wọn mo ti lẹ́gbẹ́ mo ti ní gúrùpù tèmi tí mo ti ń ṣe bọ̀ mo ti dá Àràbà Kọ́sà Party sílẹ̀ mo ti dá Babalolo Babangani Àgbà mo ti dá sílẹ̀ ìyẹn ni mo ṣe ní rédíò Nàìjíríà lẹ́yìn ìgbà tí mo á kó rédíò Nàìjíríà tí mo á bọ́ sọ́dọ̀ Ajímọ̀jàsán mo á tún á dá Jesters International sílẹ̀ nínú ẹgbẹ́ àwàdà group tó jẹ́ Ajímọ̀jàsán. Bàbá ẹ ní mẹ́mórì gan-an. So láti bẹ̀ ìgbà tí mo á sọ pé Jacob mi ò ṣiṣẹ́ pẹ̀lú Ajímọ̀jàsán I want to go. Ó ní yóò lọ kó ṣe bẹ́ẹ̀ sí sóun fẹ́ dúró ibẹ̀ mo sì bá yín tí máa fi yín sílẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ṣe ibi tí n bá ti ń lọ lòun lọ ibi tó bá gẹ́ fùfù lẹ̀lẹ̀ bá ti ń lọ ni wọ́n bá darí ìgbésí well and good. ẹ bá ṣàfọ́mẹ̀. mo ṣe fọ́ọ̀mù Jesters International group ńgbà yẹn ni. Papi Lolo in 70s. Papi Lolo gbẹ̀yìn rẹ̀ sórí ìbẹ́pẹ níbi tí ọwọ́ Jacob kò ní tó ọmọ Jacob gbẹ̀yìn rẹ̀ sórí pépélé àwọn èkúté dé fọsí gbẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rẹ́ níbo ló gbẹ̀yìn rẹ̀ sí gbẹ̀yìn rẹ̀ sórí ìbẹ́ gbẹ̀yìn rẹ̀ sórí ìbẹ́pẹ ìwọ kò fẹ́ ìjà nínú ilé rẹ̀ ìwọ ń fẹ́ ìrọ̀rùn lòun fẹ́ gbẹ̀yìn rẹ̀ sórí ìbẹ́pẹ ní Mọ́kọ́lá gbẹ̀yìn rẹ̀ sórí ìbẹ́pẹ ní Mọ́kọ́lá Sẹ́rẹ́ńgì Àyìnlá Ọmọwúrà ló ń wòye. Rice and beans is for gentlemen. Only me too for Papi Lolo. Rice and beans is for gentlemen. Only me too for Papi Lolo. Agnasi, yes, rice for you. Oh, yes, rice for me. Yes, rice for everybody. We must eat and not be one. Ògùn dá méjì. Ẹmu làwa ó mu à. Ògùn dá méjì. Ẹmu làwa ó mu torí ìmúkúmu mú Jacob dùbúlẹ̀ níbi tó burú ẹmu o ẹ bá wá wẹlẹ mu lọ ògùrọ̀ àná màmí pààyàn pam. Bàbá ta ló bá yín ṣe kínní ta ló bá yín ṣe gìtá yìí. Ó dèjì ni ó ti wà ń bẹ́ẹ̀ sí láti 1970 tàdé òkọ̀kọ̀ náà wà lọ́wọ́ ẹ̀. Ti Jacob ń kọ́ ti Jacob bí ọba tí ìpàkẹ́ lọ sọ́run yóò wà ní bàbá rẹ̀. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi La Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Bàbá tíátà láyé ìgbà yẹn
tíátà láyé ìsìn kí lẹ rí sí. Àsìkò tí àwa ń ṣe tíátà àsìkò tá à ń pè ní tíátà time gangan nìyẹn, torí àsìkò táwa bẹ̀rẹ̀ tíátà wàhálà wà ní Nàìjíríà, ẹni ogun wà ní Nàìjíríà, ìgbà yẹn ni ìlú lé o kò sówó lóde, ọkùnrin kígbe obìnrin kígbe kálukú ló ń kígbe owó, kò sí nǹkan kan, ìrònú pọ̀. Ìgbà yẹn ni mo bẹ̀rẹ̀ kọ́mẹ́dì. Nígbà yẹn ní tá a dẹ̀ máa ń fọkàn sí ni wípé ní tá a fẹ́ ó ṣe kọ́mẹ́dì ni ó ṣe play gidi ni o, ó ṣe fíìmù gidi ni o. Ọgbọ́n wo náà lè rí kọ́ ń bẹ̀, ìtùnú wo ló lè rí ń bẹ̀ tí àwọn èèyàn ò fi ní máa ronú mọ́, tó lè pa ìrònú wọn rẹ́. Ní tí àwa ń ṣe nígbà yẹn nìyẹn. Ṣùgbọ́n ní ayé òní a ṣe tíátà mọ́, owó ló kù tá à ń wá. Láti jókòó ká wá story ìtàn tó pé àwọn ọmọ wa lè wò, tí wọ́n lè rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ bẹ́ẹ̀. Kì í ṣe pé kákan máa yìnbọn gbàù lásán ni, kì í ṣe kákan ṣe play tán tí ìgbádùn kan kò sí ń bẹ̀, tẹ́kọ̀ọ́ kankan kò sí ń bẹ̀. Ó lágbára púpọ̀ jù, ṣùgbọ́n a túbọ̀ máa fi kọ́ wọn ni, torí wípé ibi ayé dorí kọ kò sẹ́ni tó lè sọ yé, ibi ayé dorí gbà ẹ̀dá kan kò lè sọ ó, ọ̀pọ̀ ènìyàn ló ń fara lògbà wọ́n tó ń padà wá fewé bora bí aṣọ láyé, ìgbà wá dọwọ́ rẹ wò bàbá mímọ́, dákun mọ́ pàwádà ṣáìdá. Pápì Lolo, kí ló mú Pápì Lolo wá? Àbí Papa Lolo ni? Gbogbo kò sí bó ṣe pè tí ọ̀dà, bó o pè ní Pápì Lolo, bó o sì pè mí ní Papa Lolo, bákan náà ni ọ̀rọ̀ mi ti dàbí ọ̀rọ̀ owó múyẹ̀lá. Bó bá pè mí lọ ládùn owó, ojú ọ̀nà ló ń lọ, bó o sì pè mí lọ ládùn ọwọ́ o, bákan náà ló sì já sí. Nínú ẹgbẹ́ wa ń gbà náà Ajímọ́jàsá tíátà, àwọn èèyàn àwọn nífẹ̀ẹ́ obìnrin púpọ̀ jù. So tẹ́lẹ̀ bá ti wọlé wọ́n ti nàgó gan, bẹ́lẹ̀ bá ti wọlé wọ́n nà wọ́n gan. Ọmọ kan wá dé ńgbà náà mo á rí pé ọmọdé yìí eléyìí ṣe é ṣe mìyó. Ó ṣeé ṣe mìyó ó ṣe pọ́nlá. ó sì yé mi, ó ṣe dẹ̀yìn fún torí òun ti gbéṣu wá, sọ ẹ̀yin kàn máa àbí bó ṣe jẹ́ ẹ̀yin kàn máa dẹ̀yìn fún ẹ̀wọ́n lórí bẹ́ẹ̀ o. mèyó lẹ́yìn pé ńgbà tí ẹ̀yin là ń pè ńgbà tí wá, kí lẹ̀ ń pè ńgbà tí yín, ẹ̀yin là ń pè ńgbà tí wá. àwọn adẹ̀yìn báwọn fẹ́ máa dẹ̀yìn fún gẹ́gẹ́ bó ṣe wí. ẹ fẹ́ mèyó ẹ̀. mo fẹ́ mèyó ẹ̀, so eventually àwọn kan wá adẹ́rù kọ̀ọ̀kan mẹ́wọ̀n ta sí àgẹ̀rẹ̀ nínú náà fẹ́ máa ta wá o, ẹ mọ̀ débi ọmọ wọn, ẹni bá tíyèsí lọ pé ó bá sọ̀rọ̀ lásán ó lù mọ́gùn. Bàbá ló ń lo eléyìí o, bàbá ló ń lo o, bàbá ti gbẹ́sẹ̀ lé o, bọ́ọ̀ bá sọ̀rọ̀ báwo lè sọ pé ó ti ẹ̀fẹ́ ṣe kankan pẹ̀lú ẹ̀ ó lù mọ́gùn. Ìwọ̀n ṣe sátìlẹ̀ náà wọ́n ṣe sọ mí níra. ìyẹn ni pé ṣìnà ló mórúkọ yín jáde. ló mórúkọ rẹ̀ jáde. Orúkọ tí ìyá mi sọ mí àti bàbá mi òun ni Ayọ̀ọ́lá Ògúnṣínà, Àyìndé Ògún ọmọ baálẹ̀, nàkànàkàn jáfìfì wọ́n pè lọ́rùn ọ̀jẹ́ ó ta kókó mú ránṣẹ́, wọn kòkò wọn kọ́kọ́ ẹsẹ̀ kan ikú ẹsẹ̀ kan ọ̀dà. Oríkì mi nù. Bàbá níbo ni àwọn fámìlì Jacob wà báyìí? God bless you. Àwọn fámìlì ẹ̀ bàbá ẹ̀ ti kú torí ó kú ṣáájú bàbá ẹ̀, bàbá ti kú, ṣùgbọ́n ìyàwó ẹ̀ ọdún iléyá tá a ṣe kọjá yìí inú ilé ló ti ṣe. Is always with me here. Ìyàwó Jacob. Bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run. Ṣé Ìbàdàn yín náà làwọn ń gbé? Ìbàdàn ló wà. Bàbá kan wà tí mo rí yín pẹ̀lú wọn ní ìjọ tẹ wá ṣe nǹkan bà ní Abẹ́òkúta Tampan conference. Exactly. Bàbá yẹn ń jẹ́ Fábùsọ́lá bàbá ń kọ́. Fábùsọ́lá Kẹ́hìndé Èjìrẹ́ Òrìlà ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́ ọ̀fẹsẹ̀ méjèèjì bẹ́ sílẹ̀ alákìísà ó ṣe lókìísà tó nígbà sọ. Fábùsọ́lá is now late. Lẹ́yìn ìgbà tá a kúrò ní Abẹ́òkúta ó pè mí pé òun fẹ́ wá bá mi ṣeré ńbàdàn, mo dẹ̀ ní kó máa bọ̀, àwọn olè wá mọ̀ ọ̀rẹ́ mo ní kí ló dé, ó ló fẹ́ rẹ̀ ń díẹ̀, ó ní but kí n máa expect òun next week. That's next week tó wí yẹn around Saturday Sunday ṣá
ni wọ́n pè mí pé Fábùsọ̀lá ti jáde láyé. ẹ fún wọn ní solo performance kan. Mo lóde ni nígbà mo sì lọ àwọn èèyàn ti jókòó lọ wọ́n tì nígbà wọ́n jókòó tí wọ́n tì tán èmi náà mo tẹ̀ pẹ́ lẹ́yìn dé kì í wá Àjàlá pé bàbá kí ló dé kí mo ṣe bá ṣe pé àmọ́ ní kútẹ́mbà kọ́ lọ jókòó ara rẹ̀ jẹ́jẹ́ ọmọ mi lọ jẹ́ bí wọ́n tí mo wá pọ́ lé lásán ni àwọn èèyàn sì jókòó tójú kínní àwọn kan ń bẹ lókè máa wò pé àwọn tí ń bẹ lókè yẹn èmi ẹsẹ̀ ní ìsàlẹ̀ bí mo ṣe gbéra nù gá mo gòkè lọ ni wọ́n gbé bàbá you are not for that place mo ní kí ló wí ẹ lè jókòó bẹ́ẹ̀ mo ní sá ọ̀yà wèrè rí ó lóun ọ̀yà wèrè èmi ò lè jókòó bẹ́ẹ̀ àwọn tí wọ́n jókòó yìí kọ́ mo èsì ẹ̀yẹ̀ bíi tèmi mo ṣe jókòó nù èmi ká jókòó pa bẹ́ẹ̀ ni Àjàlá sáà ṣe báyìí lọ́kọ́ pé fi wọ́n bẹ̀ àṣetán gbàrà sí ẹni tó ṣe MC wọn tó máa dáhùn ní well ladies and gentlemen self introduction from the high table mo ní kí ni wí wọ́n ní wọ́n pé kán introduce ara wọn ni lẹ́nu kí ní bá dìde wọ́n ní well ladies and gentlemen how you meet me the one and only Professor Henny Williams from Uni Lagos àwọn èèyàn bá pàtẹ́wọ́ fún un káàkáà ẹnì kejì tún dìde obìnrin wọ́n ní well ladies and gentlemen how you meet me Professor Fúnmi Alágbáyé Samuel from Uni Ife wọ́n pariwo hey the UFO the prof the world ẹnì kẹta mo tẹ ìmọ̀ yín dáadáa irúgbẹ́ funfun ó ṣègbè orí lókè mo ní ọkùnrin mọ̀mọ́mọ́ ó ní how you meet me Professor Wọlé Ṣóyínká from Uni Ife láriwo lọ́rẹ́ mo lémi náà mọ̀ dáadáa ọ̀kadà ọmọ dáadáa ọmọlúwàbí ẹnì kẹrin tún jáde ó tún pera ẹ̀ how you meet me Professor Akínyùmí Ṣọlá mo ní sáwọn ọmọdé rèé má lọ gba lórí pé ẹni àyù máa dìbò nínú wọn bọ́ sí ẹni má jókòó ń bọ̀ wá bá gbé máìkì lé mi lọ́wọ́ bàbá yọ̀tàn mo ní kárígò bíbó wọ́n ní súùtì níjẹ́bẹ̀ ẹ̀mọ́ ní mọ́ọ̀lá bàbá wọn ní kẹsàn-án ẹ̀yin tó dùn sára yín mo ní fọ́kẹ́ ní iṣẹ́ òtí ìdàbẹ̀ mọ̀ báyìí èèyàn ni mí mo ti lọ́wọ́ àjù ìrìn àtàtà ni mí mo ti lọ́wọ́ àjù wọ́n ní bàbá ẹ̀yin tó dùn sára yín ẹ̀yin dáwọn èèyàn tó mo ní wẹ́ẹ́ lè sì jẹ̀rù mẹ́ yálì meet me one and only the governor to be tomorrow yálì meet me the one and only the minister to be tomorrow yálì meet me the one and only Professor Papalolo from Uni Petrol ariwo ta Uni is Uni ìbá ṣe Uni Ìbàdàn ìbá ṣe Uni Lagos Uni Petrol is Uni. Jacob lè ń wè Jacob ní èmi nìyí gbogbo ẹgbà yẹn adẹ́rùpọ̀kọ̀ lọ́wọ́ àlókè yẹn níbí báyìí Ayọ̀nírè ìyàwó Aisho Pẹ̀pẹ̀ àbúrò mi ni Ọlọ́run fọmọ pé Aisho èmi nìyí ọmọdé ìtìsáláìsí kárí ara ó ti dìrọ̀ ọ̀run lónìí adẹ́rùpọ̀kọ̀ ni àwọn tó dá ẹgbẹ́ sílẹ̀ láti bẹ̀rẹ̀ táwa tẹ̀lé ní Ògúndé ní Kọ́lá Ògúnmọ́lá ní bàbá Péjú Ògúngbè ní Dúróládépọ̀ ní bàbá Oyin Adéjọbí nìyí àwọn eléyìí Haruna Ṣọlá ọ̀kan Ògún owó bóyèlá ní ẹ̀ Fẹlá Aníkúlápó Kùtùkùtù ní Barrister ní Papalolo àná adẹ́rùpọ̀kọ̀ ní àwa nìyẹn níbí èlé ní Délé Odùlé nìyẹn pẹ̀lú olóyè Kọ́lá Oyèwọ̀ àwọn nìyẹn. ẹ rí i pé mo kọ The Ogunṣínás gbogbo àwọn ọmọ tó wà ní pátápátá àwọn ọmọ bíbí inú mi nìyẹn. aṣẹ́wó tó ro mẹ́kà nìyẹn. ọlọ́ọ̀lọ́ lèmi jẹ́ o bó bá ti wọ́n kó nígbà fún mi èmi kò nígbà fún ọ. ẹ pé torí nǹkan. ẹ fún mi lówó yẹn ẹ fún mi. ó dàbẹ̀ pé ngbà gbàgbàgbàgbà $100,000 níbẹ̀ bẹ́ẹ̀ nítorí bá fẹ́ kó fi ṣe ìwọ tó ọmọ bìkan kan tó ṣe. dáńtẹ́ fún mi lójú ọ̀rọ̀ kó kẹ́rẹ́ àpàṣẹ. ẹ farabalẹ̀ ṣojú tọ̀nàtọ̀nà tẹ kó sí lọ ni. ẹ tọ̀nàtọ̀nà ẹ máa tó rí tọ̀nàtọ̀nà àìmọye yẹn tó ti pè mí tó ní kí n bá máa wa mọ́tò òun ṣé torí mo kàn mánéjì yín. mo mánéjì ní jàre fi yẹn lẹ̀ jàre tọ̀nàtọ̀nà tẹ kó sí tọ̀nàtọ̀nà lẹ̀ wọ̀ jàre bàbá tọ̀nàtọ̀nà. bí tẹ bá ní ká lọ pé bí ti rí ẹ rí yìí o. kó lè tán lára rú àwọn bàbá báyìí torí pé Ọlọ́run ló fi sí wọn lára wàá rí pé ó jẹ́ pele mẹ́ta tó ti wò lénìí wọ́n múra àkọ́kọ́ wọ́n múra kejì wọ́n múra kẹta bí òwúrọ̀ ẹ bá dára tí ọ̀sán bá ti ń sùn ẹ́ sí owó sí ọmọ sí àlàáfíà ìrọ̀lẹ́ ní àtúbọ̀tán ti bẹ̀rẹ̀ kálẹ̀ ẹ kó sùn ẹ́ jòwúrọ̀ lọ. gbogbo ẹ̀yin tẹ́ ń fojú wo ayọ̀ wò mí báyìí
ojú Ọlọ́run ní gbojú lọ́wọ́ yín o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.